ọ̀pọ̀ bá sọjọ́ lọ́ta wa. náà ni ó mọ ohun tó bá jẹ́ tó ní kálukú kó mọ ọmú tiẹ̀ mẹ́ torí pé somebody tó lè ṣe somebody ó gbìyànjú àti bà ilé jẹ́ àwọn tó ní kálukú wa tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tún ni tó bá di ní ọ̀la ẹ̀ka rẹ̀ tó kojú wọn ẹ̀ka àbọ̀ sábúlé wa kàkà tán Rock City 101.9 FM nílùú Abẹ́òkúta Alábíàdé olówó rẹ̀ Àníkẹ́ òun ni ọkọ̀ tí ẹ̀ka rẹ̀ kojú wọn. Àníkẹ́ Adé yìí náà rèé aya dáadáa lọ́ọ̀dẹ ọkọ lónìí èmi ò ní fọwọ́ òsè ìjúwe lé bàbá mi ẹ̀rùn tó bá ti ń jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀jẹ̀ a máa pọ́nlé ká máa gbé lárugẹ ó ṣe pàtàkì èyí kò sí ní tó dàbí ilé bẹ́ẹ̀ ni. láàárọ̀ yìí ẹ̀jẹ̀ ajẹ́ kó mọ yé wa sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin ẹran burúkú ẹ̀yin ẹran burúkú tó jẹ́ pé ẹ̀yin ni ẹran ọgbà yí ọkọ mi ká gbogbo yín pátápátá lè máa lọ bẹ́ẹ̀ ni àbí tí ìbá ń sèmi níyàwó rẹ̀ nìkan ṣùlókù Aisha Buhari tó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn Muhammadu Buhari ó ti sọ ní ara ọkọ òun tó lọ sí òkè òkun láti lọ gba ìtọ́jú wípé ara rẹ̀ ti ń yá ó sì máa tó padà ó ní ṣùgbọ́n ṣá gbogbo àwọn abàmì ẹran eléyìí tí wọ́n rògbà yí ọkọ òun ká onírú ẹ̀ náà láti rí ìkòkò àwọn ajégunjẹran tó jẹ́ pé kò ṣeé dá ọkọ tán ó ní ṣùgbọ́n ṣá gbogbo wọn ni wọ́n mọra wọn tí ọkọ òun bá ti lè padà dé ó ní gbogbo wọn pátápátá òun náà ni wọ́n máa yẹra fún ọkọ torí pé òun náà ò ní dúró òun kú nígbà torí pé èèyàn tó bá fẹ́ jogún gbógun ìtànkítàn òun náà ni irú ẹni bẹ́ẹ̀ ni ó mọ̀ pa gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rọ gbà yí ọkọ mi ká ẹ̀yin ìkòkò ajégúnjẹran ẹ̀yin abàmì ẹranko tẹ́ ẹ̀rọ gbà yí ọkọ mi ká gbogbo yín pátápátá ẹ máa tó pàṣẹ fún jà lọ ẹ mọ sáfọ́ 40 bọ́kọ mi bá lè padà dé torí pé ara rẹ̀ ó ti ń ya ẹ̀mí kan mo sọ bẹ́ẹ̀ ìyàwó ààrẹ ló sọ bẹ́ẹ̀ ìyẹn Aisha Buhari ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. lágbára ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi ó ti ṣẹlẹ̀ láàárọ̀ yìí níbo ni mo wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Òṣogbo ni mo wà báyìí níbi tí wọ́n ti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn bí àwọn ọlọ́pàá bí ọwọ́ wọn ṣe tẹ́ ọ̀kan nínú àwọn olóyè ẹgbẹ́ òṣèlú APC tí wọn ò fi taratara ṣe ti Arẹ́gbẹ́ṣọlá ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jáde lánàá láti ṣe àtìlẹ́yìn fún Alhaji Fatai Oyedele tí ó jẹ́ olóyè kan nínú àwọn olóyè inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí gbogbo ènìyàn máa ń pè ní Díẹ̀kọ́lá tí àwọn ọlọ́pàá tí wọ́n ránṣẹ́ pè láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àmọ́ tí ó sọ wípé ara mi ń ṣòjòjò díẹ̀ ó rẹ̀ ń díẹ̀ ni àmọ́ ní kété tí arákùnrin náà bó ṣe kúrò nílé ìwòsàn òun ló bá gba iléeṣẹ́ àwọn ọlọ́pàá lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tó wà nílùú Òṣogbo ló bá gbabẹ̀ lọ lánàá bó ṣe bẹ̀rẹ̀ sí ní lọ báyìí ni àwọn ogunlọ́gọ̀ àwọn alátìlẹ́yìn rẹ̀ bá tẹ̀lé o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin lóníranran òun ni ọwọ́ ọlọ́pàá ló bá tó àwọn alátìlẹ́yìn rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ ń lọ tẹ́ ẹ bá gbàgbé wípé arákùnrin yìí ló ń lẹ́ka tó ń sọ fún Arẹ́gbẹ́ṣọlá wípé wò ó jẹ́ máa sọ fún ẹ kó o gbọ́ mi o ní kété tí sàárẹ̀ bá ti tẹnubọpọ̀ lọ́dún 2018 mo fọláhùn ṣẹ̀rí máa dá ẹ padà sípínlẹ̀ Èkó gangan ló padà sí tó ní dúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun rárá ẹ wo ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àkọlé gàdàgbà tó ń sọ wípé àwọn ènìyàn ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lánàá nílùú Òṣogbo bí ọwọ́ àwọn ọlọ́pàá bó ṣe tẹ ọ̀kan nínú olóyè inú ẹgbẹ́ òṣèlú APC àmọ́ tí òun jẹ́ ẹni tí ò fẹ́ràn Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà kélédùà kó ṣàánú wa ní. ṣé ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún wọn ni òun náà ni ẹnì kejì rẹ ṣé ẹ mọ bàbá olówó Dangote ẹ mọ kò sẹ́ni tí wọ́n sọ bọ́ ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ rí bàbá olówó rí ẹ̀ rí Dangote rí ẹ̀ ṣáà ń gbọ́ bẹ́ẹ̀ bá mọ̀ sà síbẹ̀ ń jí ẹ lọ́bẹ̀. bàbá olówó ìyẹn Dangote ó ti múnú àwọn èèyàn dùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ní pàtàkì ní Ilé Ifẹ̀ lẹ àwọn tí wọ́n jọ wòyá àjà àwọn Yorùbá àti Haúsá táwọn méjèèjì tí wọ́n gbé pẹ́rẹ́kì kaná èmi ò gbà tiẹ̀ wọ́n náà ò gbà tèmi eléyìí tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun àmọ́ lánàá òun ni bàbá olówó ìyẹn Dangote tó jẹ́ iléeṣẹ́ rẹ̀ ni wọ́n bá lọ sí ààfin kábíyèsí Ọọ̀ni ìrìṣà Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ibẹ̀ ni wọ́n ti kó àwọn ẹ̀bùn lóríṣiríṣi bí ẹ̀bùn owó àti àwọn nǹkan míì ni wọ́n ti kó wábẹ̀ àwọn Haúsá wa ni wọ́n sọ pé ṣé Dangote bẹ́ẹ̀ làwọn Yorùbá náà ni wọ́n sọ pé Dangote bàbá wa òní tí wọ́n bẹ̀rẹ̀ sí mú kọ sẹ́nu lánàá nígbà tí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lánàá Emir àti Kano Alhaji Muhammad Sanusi kejì òun náà tẹ̀lé wọn tó ń sọ fún wọn pé ó dáa o ṣe rí Yorùbá àti Haúsá àwa méjèèjì ọmọ ìyá kan náà ni wà torí pé one Nigeria one nation òun náà ni orílẹ̀-èdè wa kò síbi tá a fẹ́ gbà
bàbá olówó ti múnú àwọn èèyàn dùn lánàá, àwọn tí wàhálà fàákájà tíjà tó bẹ̀rẹ̀ láàrin wọn Yorùbá wa àti Haúsá wa, àwọn méjèèjì làwọn méjèèjì bá lọ́mọ́ra wa ni wọ́n sọ pé Yorùbá wa Haúsá wa làwọn méjèèjì lọ́mọ́ra wọn gbà àwọn bẹ̀rẹ̀ sí gba owó tápò wọn wú wọ́n sì lówó dá lápò ẹnìkan kọ́lá ọba kó sàn ló wà ní ẹ̀rín ti pẹ̀ kẹ́ wọn lánàá ọ̀nà àjàmọ́ ẹ ti là wá àwọn òjà ọ̀rẹ́ la máa ṣe àwa ò ní jà mọ́. Ó dá àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí wọ́n máa fi ẹ̀hónú hàn lórí bí owó oṣù wọn ṣe ń pẹ́. Wọ́n ní ṣe ládẹ̀ ń yáwó jẹun báyìí Kélédùà á ṣàánú wa o, kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ní àná òde yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn hàn lórí bí owó oṣù wọn bó ṣe ń pẹ́ kó tó di wípé wọ́n rí gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n tiẹ̀ sọ̀rọ̀ wọ́n ní owó oṣù June àti ìgbàlẹ́ òní àǹdí 41 wọ́n ní kí ló dé o tó fi rí bẹ́ẹ̀ wípé oníṣẹ́ mọ̀ pé ṣé ká sọ pé oṣù June dé 41 ni àbí kí ló dé táwọn ò tí ì rí owó oṣù gbà. Lọ́ba ni àti mọ́wọ́ lọ sẹ́nu gan pàápàá ó di gòǹbé gidi gan ni wípé ṣe làwọn bẹ̀rẹ̀ sí ní máa yáwó kiri kó tó di wípé àwọn lè rí ọmọ àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ léèwé fún ní 30 náírà 50 náírà kó mú lọ léèwé. Wọ́n ní bí ìyàwó bá dé pé dádì wa kò mà sọ bẹ́ẹ̀ mọ́ nínú iṣẹ́ àsàn wọn bá ní tó ó dá o ẹ bọ́mi sí ká gbélé náà. Kélédùà kó ṣàánú àwọn tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti pàápàá ẹni tó jẹ́ ọ̀gá yányán. Wọ́n ní ẹjọ́ ẹ dákun ẹ má wò wá ràn yẹn ọ̀gá yányán nílé iṣẹ́ àwọn ọlọ́pàá. Wọ́n ní ẹ má wò wá ràn o wípé ebi ò darí kún o. Wọ́n ní ebi ń pa mí kò sì ṣe é fìfẹ́ wí ẹni ebi sì ń pa kẹrẹ wọ́n ní kì í gbọ́ wàásù o pé kẹ́ ẹ ṣàánú àwọn wípé eléyìí ó ṣe kíni ó pọ̀ jù. ẹlẹ́yìn náà káyà sáré fi tóra wa létí torí wípé wọ́n ní èèyàn kan kì í fi gbèsè sọ́rùn kó ṣẹ̀ṣọ́. Àjọ eléyìí ń tẹ́ pé wọ́n wà fún iléeṣẹ́ tó dúró fún ọ̀rọ̀ ọba tí ń kàn síra ẹni ìyẹn Etisalat ṣe ti mọ̀ Etisalat ẹ mọ̀ jẹ́ káyà yóò jẹ́ láti ẹ̀rọ ìwọ́n lọ láti ẹ̀sọ́ mi. Wọ́n ló ṣeé ṣe kí àwọn Etisalat kí wọ́n pò lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló fà á. Àjọ eléyìí tó yẹ kó wà fún iléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tí ìkànsíra ẹni tá a mọ̀ sí Etisalat àwọn lọ́gàlọ́gà wọn ti sọ lánàá níbi ìpàdé wọn tí wọ́n sì sọ pé ó ṣeé ṣe kí àwọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló sì fà ní pé àwọn gbèsè tó wà nílẹ̀ wọ́n ní kò ṣeé fi ẹnu sọ ṣùgbọ́n àwọn tí wọ́n wá jẹ́ àjọ eléyìí tó jẹ́ aago oòrùn fún àwọn tí ìkànsíra ẹni tí ó wà lọ́dọ̀ wọn ìyẹn tá a mọ̀ sí Nigeria Communication Commission wọ́n ti wá sọ fún wọn pé ó dà bẹ́ẹ̀ bá lọ ẹ mọ́ lọ bó bá máa lọ mọ́ lọ ṣùgbọ́n orúkọ tẹ̀ ń jẹun àwọn fún yín lọ́sẹ̀ mẹ́ta tẹ̀ fi yóò kọ yẹn kúrò ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ ẹ mọ́ lọ. Etisalat ó ṣeé ṣe kó kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ń bá kúrò ó ṣe kí tọ̀dọ̀ mi wò náà bó ṣe ṣiṣẹ́ ọlọ́run kó ṣàdùn wa. Ó dá ìròyìn eléyìí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí kan rèé lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ tí wọ́n lu oníbàárà wọn ní jìbìtì owó mílíọ̀nù lọ́nà 150 náírà. Kélédùà ṣàánú wa ní o. Àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí náà rèé tó ń wò papọ̀ báyìí. Ìkan Oyèládé Ìṣọ̀lá Isaac tó jẹ́ ọmọ ọdún 22, Oṣuọlálẹ̀ Ahmed ọmọ 40 ọdún àti Akeem Adésínà ọmọ ọdún 23 pẹ̀lú àwọn 7 kan ni wọ́n kó papọ̀ báyìí. Àwọn 3 Ọ̀pẹ́tù John tó jẹ́ ọmọ ọdún 29, Ṣúkúmọ́sọ Ifẹ̀yìn ọmọ 30 ọdún àti Sàlàkọ́ Abdulsalam tí òun jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìkànsíra ẹni MTN. Àwọn yẹn wọ́n ti na pápá bora tí wọ́n sì ń wá wọn báyìí. Wọ́n lu oníbàárà wọn bí wọ́n ṣe kó owó tó jẹ́ tiẹ̀ wọ́n dìídì lọ yọjú sínú àpò ìṣúná rẹ̀ nílé ìfowópamọ́sí wọn. Àwọn náà ló kú wá ní àbí lọ́bàṣì ló ń jìbìtì owó lóníranran. Kélédùà ṣàánú. Àjọ elétò ìdìbò wọ́n ti lẹ gbogbo bí ètò gbogbo bí ó ti mọ̀ lọ látara eléyìí tí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìkan eléyìí tá a mọ̀ sí Dino Melaye tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n wà ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Kogi tí wọ́n ní ó dáa èyí tó ṣe tó kó mọ̀ bọ̀dìlé wá báwọn. Àjọ elétò ìdìbò ti lẹ gbogbo ẹ̀ síta fún gbogbo àwọn èèyàn láti rí wípé ó dáa bí gbogbo ètò gbogbo bí yóò ṣe lọ rẹ̀. Àmọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò Melaye ìyẹn ti fárígá ó ti fà kékọ́rí wọ́n sì ní ẹ dákun ẹ bá gbà kí òun lọ́wọ́ ẹ̀ kó mọ̀ fi ṣára rẹ̀. Ó ní ṣe eré ẹ̀yìn àjọ elétò ìdìbò ìrọ̀lẹ́ ń pa ó ti lọ pe ẹjọ́ fún àjọ elétò ìdìbò pé kò sí ohun tó jọ ẹ gbọ́dọ̀ tẹ̀síwájú mọ́ lórí àti dá
èèyàn mi padà client mi nù. bá a ṣe ń tilẹ̀kùn yàrá wa láàrin ará ọ̀run kẹ̀kẹ́ ló lé ọmọ akẹ́kọ̀ọ́ kan títí tó fi lé dẹ́nu kú tẹ́mi fi bọ́ lẹ́nu rẹ̀ kí ni ká ti pè léyìí sí Owerri ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ọmọ ọdún 14 ó ń lọ sílé ìwé láàárọ̀ ni òun ni ó bá rí eégún náà ló bá berege léégún náà bá rí wípé ìbẹ̀rùbojo wà lára ọmọ ìlú náà wọ́n bá mú lé bí mọ́tò ṣe kọlu ọmọ náà rèé tó ṣe bẹ́ẹ̀ tó gbé ẹ̀mí mì kélédù àṣàánú wa irú ìṣẹ̀lẹ̀ wo ni eléyìí kí ni ká ti pè léyìí sí eléyìí ìròyìn ọdún mọ́ọ̀yàn. ẹ já máa lọ ságbolé wa ká padà ságbolé wa láàárọ̀ yìí. ó dá mo bẹ̀rẹ̀ mo mọ́làbí àdé mi ọkọ mi dáadáa mo mú ìjẹmọ ará àtàkè mo mú ilé wa yá mu lára níjà àdé yìí náà rí àyà dáadáa lọ́ọ̀dẹ ọkọ ló ń dágbére fún wa pé láṣẹ àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní bá a ṣe ń jáde lọ ìpadàwọlé wa a ò ní fẹ̀yìn ọwọ́ lójú ẹ̀ máa yá ṣe o. bẹ́ẹ̀ bá ti rí wa ẹ sá máa pọ́n alẹ́ kẹ́ ẹ mọ́ yọ̀ tó wa torí pé ṣẹ̀ṣẹ̀ báyìí náà ni ọmọdé ń yọ̀ mẹ́yẹ ẹ já mo lọ láàárọ̀ Alábí Àdé Olúworí Àníkẹ́ ire o.